Táṣà náà jẹ́ tí dùn. Ó jẹ́ tí kí ló dé tó yẹ kó tó máa mú ìṣkọ̀ kan. Wá gbẹ fún mi jọ. Nítorí kó bá ṣe fún mi jáde rẹ̀. Ṣé yóò ló rán pé kó má pọ̀ tó lọ́wọ́? Ẹjọ́ ló fẹ́ rò. Tí mo kọ́ yá ń tì lọ́nà. Kí ló fẹ́ bá dáàbò? Dami! Dami! Come there! I have greeted you, ma. I just come there! Where's your school? Your school is really aṣọ school get it. Aṣọ ọkùnrin lọ wọ̀ yìí náà. Mama. Darling, come outside. Where's your school uniform? Aṣọ Dáre ló wọ̀ yìí náà. Mama. Ó yá bọ́ aṣọ Dáre fún. Mo ò lè bá ẹ̀mọ̀ pé mo wọ sí nígbà mo lè fẹ́ kọ́ ọmọ kíláàsì máa rí. Bọ́lá ọkọ aṣọ ẹ̀ fún. Mo lè bọ́ sí ẹ̀ possible. A ní ọkọ fún. Subject is English language. What did I call it? English language. Today's topic is noun. What did I call it? Noun. What is a noun? A noun is the name of any person, animal, place, or thing. Clap for yourself. Sit down. Example of noun. Àwọn àǹtí lè ṣùgbọ́n náà wọ́n mi lónìí náà yóò ṣe òun máa wọ́ mi lónìí. Wọ́n wá ń tì níjọ́. Lẹ́yìn náà ni kò dẹ̀ ní dọ̀la. Dami, give me one example of noun. Potato. Maggi. Example of noun. Ayo, tell me one example of noun. Ọlá. See yourself. Taba ń bẹ wí class, wàá máa wù, wàá máa ṣe nǹkan tó yẹ kó ṣe. Ṣọlá yẹn. Sit down. Mrs. Felicia ń sọ àwọn ọ̀rọ̀ kan fún mi lánàá nípa ọ̀rọ̀ pé ó ṣe òun àti ọmọ kan something like that. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ ọ̀gán. Ọ̀gá, àfi bíi pé ọmọ yẹn ya wèrè ni. Má máa lo àwọn èdè bíi retrogressive language fún àwọn ṣó ti gbọ́. Òbí ò lè wá ń bí kó gbọ́rùn kan bẹ́ẹ̀ kí inú ẹ dùn. Ṣó ti ẹ ẹ continue ó yá mò ń gbọ́ kí ló wá ṣẹlẹ̀ ọ̀gán báyìí. Ọ̀gá, ọmọ yẹn bí ọmọ ọ̀tá bí ọmọ gáréjì tẹ́lẹ̀ tó ìwà yẹn ó máa tẹ̀sí máa yọgbó mi. Gbogbo ìwà gbogbo ìṣe ẹ̀ ní kíláàsì bí ẹni tó máa fa gbòòrò. Sir, that girl is a naughty girl, silly. She's really, I can't even take her for a day. Okay. Miss Felicia, ṣé ó wà ní classroom àbí kò wá rárá lẹ́nu? Ó yẹ ṣe wọlé ìsìn ni, tó bá kúrò lásẹ̀mbì ìbàdàn tó ń wọnú school. Ní after tí wọ́n kúrò lásẹ̀mbì, ẹ bá mi pè wá. Just get back. Here your name. Bóyá máa ń ṣe ọ̀gán náà ni. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ jóná, ṣé ìwà sí ẹ̀ tí wọ́n tó ń complain every time náà? Èmi ló ṣe bẹ́ẹ̀ mọ́ lójú. Okay, judgement ni lélẹ̀. As from this moment, mo fẹ́ rí ẹni premises mọ́ rárá.
mo ṣe sọ ẹ padà lọ sílé kó lọ bá màmá àti bàbá ẹ kó lọ wá school mi fẹ́ ó yá stand up. nǹkan tí mo tiẹ̀ fẹ́ gbọ́gbọ́n nìyẹn kílẹ̀ ọkọ sí ọkọ̀ ọ̀kọ́ rí fún ìgbọ̀nkàn má lè di ẹ̀ lèmi gọ́tẹ̀ sí rẹ́dì láti fi. wọ́n lé mi kúrò ní school ni. wọ́n lé ọ kúrò ní school. kì í ṣe pé ẹ ti ṣe tán. àti jáde. kí ló ṣe. ṣe lọ ṣèpàdé lé mi lórí wọ́n ní kí n kúrò ní school fún àwọn. tíṣà àti kò bẹ́ẹ̀ tọ̀. wọ́n ṣèpàdé lé ọ lórí kó o kúrò ní school. tí mo sanwó. ẹ wo wọn lọ bí mò ń lọ mọ́. ìṣó. kọ́mẹ̀ntì àwọn teachers wọn tí wọ́n fún mi ń lè ní láti tẹ̀lé gbọ́ kọ́mẹ̀ntì fi kọ́mẹ̀ntì lẹ̀ kí ni ìbá ṣe kí lọmọ yìí ìbá ṣe ẹ̀yin ò fẹ́ jèrè ọmọ ni. bẹ́ẹ̀ ni gbọ́ mi àti kékeré mo ti ń jèrè ọmọ yìí mo náwó lórí rẹ̀ ni ọ̀sẹ̀ tó kọjá mo ṣe wá sanwó iléèwé mo sọ fún yín ẹ gbà ẹ fún mi ní rìsíìtì ẹ ní kí n máa mú lọ ẹ ní kó kúrò níléèwé nígbà náà. bẹ́ẹ̀ sà ẹ try kẹ́ listen sí mi ṣé rí ọmọ yìí nípa fún ìwà ilé dá èmi ò kí n fi bẹ́ẹ̀ dúró ní school àlàyé tí wọ́n ṣe fún mi òun ni mo gbọ́ tẹnu tí ọmọ yín mo dẹ̀ tún gbọ́ tàwọn teachers mi mo rí pé in fact wàhálà ọmọ yìí pọ̀ ní school wàhálà ẹ̀ pọ̀ class teacher ẹ̀. Dàímí ní class teacher ó ní ìdíkẹ́ fọwọ́ líle mú ọmọ yìí. kí n fi ọwọ́ líle mú. bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ líle mú wọ́n débi tó wà ní. tó pọ́n kásikẹ́ẹ̀tì mi sókè. ọ kásikẹ́ẹ̀tì rẹ sókè ṣéyìn ní bàbàrà mo béèrè ṣéyìn ní bàbàrà ẹ wo mi. dámì kọjá sí kíláàsì rẹ kọjá sí kíláàsì kọ́ ọmọ lọ kàwé wọ́n bá gbé yín dá ẹ fi jáde. ẹ wọ ọmọ ó tẹ̀ ti dáa ó dáa ibi tí bàbá dámì máa àti dámì máa bára wọn dé nílé ayé yìí aṣojú mi. ìyá dámì èwo tí lè bá dé o. ìbẹ̀rù ẹ ni àbúrò kọ́ ló ní. mo mọ pé mi mo ní ń sọ wípé kí ló bá dé tẹfí ń tẹ́rù mi. ń bolẹ̀ ti rẹ́rù. ẹ ń béèrè pé bó mo ti dé ìyá dámì ẹ tún ti dé o. ẹ tún ti dé kan tó ń jù lọ́rọ̀ yìí rè mo ti sọ fún yín o tí bá ti gbẹ́rù mi lẹ̀ wọ́n máa tún mọ́ kí ló dé gan kí ni pírọ́blẹ̀mù yín gan mi láìkẹ́ o. sábìdọ́lá ti ń jalè.
ẹ wo ìkọ́tà yìí bá fọ̀ síta ọlọ́mọ ayé bàbá yín fọ̀ mí láìpẹ́ má parọ́ mọ́ mi jalè o ṣe rí eléyìí mi ni mo ní. àwọn ọmọ bó bá ṣe mo mú ni kó máa fún mi. ṣe rí eléyìí mẹ́tẹ̀ẹ̀ta tó wà lọ́wọ́ mi àwọn ọ̀rẹ́ mi lónìí. ó àwòdà wo wọ́n ní kí n bá wọn charge. ó dà kó. mo rí pé ń béèrè ilé lẹ́kọ̀ọ́ kàmẹ́nì mọ̀kàn tó jẹ́ bẹ́ẹ̀ kàmẹ́ ayé kámẹ́rà ló ń pè bẹ́ẹ̀ kàmẹ́ ayé inú ilé mi. bẹ́ẹ̀ ni kàmẹ́ ayé. tẹ́lẹ̀ tí mọ̀kàn tó wà ní. ó dà ní àgọ́ ayé. já ẹ̀ èyí náà já ẹja ṣẹjọ́ mi. àgọ́ ayé kàmẹ́ ayé wà gbé lọ sílé àwọn ayé tó ní ẹgbà. àfíà. dada mi náà ti mọ̀ wọn kì í fún ọyìn lé. gbogbo mo ṣàlàyé bí kò yé yín tẹ́ bá ní kí n gbé padà máa gbé padà wàláhì tó bá pẹ́ bàbá mi wà lé ní bàbá dá mi jẹ́ gbé padà àbútọ́ yìí wọn ò sí lé mi dẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ ṣe mí ṣàkàṣàkà máa kúrò nílé fún mi. sọ́rí wa àti bàbá dámì ẹ̀ ibi kẹ́ máa sin ara yín dé ọwọ́ bàbá dámì ẹ̀ gan-an níkà. àwọn àgbà lọ́wọ́ ta ò kọ́ àgbẹ̀lẹ̀ ta àkọ́ta o ṣàṣà lọ́mọ ta ò kọ́ o. What's the problem? ẹgbẹ́ mi ẹjọ́ torí ọ̀nà ẹ̀. Ibo ló ń lọ? ìfẹ́ dàgbà. Ok, jẹ́ kí assist ẹ. ẹ ṣe sà. Ẹjọ́ kí lẹ fẹ́ kí n ṣe báyìí ẹjọ́ please kí lẹ fẹ́ kí n ṣe báyìí kí lẹ fẹ́ kí n ṣe. I say move. Please kí lẹ fẹ́ kí lẹ fẹ́. ó yá àwọn ẹ́fíìt wà mọ́tò mi owó ni gbogbo kan tó bá ń bẹ̀yẹ máa kó fún wa. I have my laptop here. Thank you. Olóòótọ́ ènìyàn. Yes, this is my laptop here. Wow. What about money? I have my phone. Thank you, sir. Thank you. Hello, chain. This is. What about your ring? I don't have ring. What about the money? I don't have much money. The money I have is the one I used to buy petrol now. This is only what I have. 80 naira. Please, I used the many money to buy fuel. Please assist me. ilé ebo kí ló gbé dání kíre bó ti rẹ́rù ibi iṣẹ́ mo fi ẹ́ sí o. àmọ́ ìfọ̀rọ̀ lè ṣe kò tó máa ń jù lọ́rọ̀ tẹ̀yìn. tó bá jẹ́ bàbá dá mi ní ìsìn máa wọlé bó ṣe wù mí ẹ máa ń láìpẹ́ máa ń sún gbájú òfin tó tọ̀ èmi ò láìkẹ́ o ó dẹ ìjọ yẹ ẹ̀ ń fẹ́ lọ. bàbá dá mi yẹn yẹn ń ṣọkọ tèmi bàbá tiẹ̀ nìkan ni. ó jẹ́ gbẹ́rù ọwọ́ ẹ̀ lẹ̀ ó jẹ́ gbẹ́rù kó máa tún fún mi nísìn. kí n gbẹ́rù ọwọ́ mi lẹ́lẹ̀ ṣé kí n gbẹ́rù ọwọ́ mi lẹ́lẹ̀ gbẹ́lẹ̀ kó tún. gbẹ́lẹ̀ kan tẹ bá rí kẹ fara mọ́ o. èbúwọ̀ náà ló máa tún nǹkan ẹ̀. èmi ò lè bá yín tu ẹ̀yin ní kẹ́ẹ̀tù. èmi ní kí n tú ẹrù yìí. yàrá mi ẹ fún ayín tu náà. kí n tún fúnra mi. máa tù. kí ni ní tún kí ni láti mi nìjà kọ̀ọ̀kọ́ ọ̀dà ibi iṣẹ́ ni o ibi iṣẹ́ lọmọ mi ti ń bọ̀. dámì ibi iṣẹ́
kí lè lè láńtọ̀ àbí kí náà láàfí wọ́n fẹ́ gbé wọlé ọ̀dà ilé bí kan wà gbélé wọ́n mọ dáràn ará àdúgbò ẹ̀ ń wò mí láàfí láìfọ́ ọmọ lọ́wọ́ ọmọ yóò ṣàgbàpọ̀ wọ́n káṣọ wálé ẹrú ojú olè ẹ̀ yá mú Dámi lọ́lá wo bàbá ẹ̀ mú kan ní fóònù yìí. Kí ni èmi kẹ̀? Bàbá ẹ̀ ló máa mú. Bàbá ẹ̀ tó ẹjọ́ ń jalè ló máa mú. Èmi ẹ̀wọ̀ àwọn òjálè o. Ó ní tẹ́lẹ̀ wọ́n lè kó. Ó ti ẹ̀dá wo gbogbo ẹrù yìí. Wọ́n á ìgbélé ìpadà sí tó ti ń gbé bọ̀. Kò sí ìsáyé àti wọlé. Kò ìsáyé. Ọlọ́run á pànà mọ́. Ìwọ wo màmá ẹ̀. Ẹ wò bàbá Dámi á jẹ àwọn ọmọdé ọjọ́ òkú ẹ̀. Kó jẹ kó máa jẹ oúnjẹ olè. Kó máa jẹ oúnjẹ olè. Rárá ọ̀yá Dámi mo fẹ́ fún yín mú fóònù yìí ni o. Ṣé ibo ìwà ọ̀rẹ́ mi ló gbé fún mi? Ó ní kí bóun gbé dání ni o. Ṣé rí làáfì? Tó bá yẹ pé ẹmọ yẹn tó ń tà ní èdè tí báyìí dé sílẹ̀. Ṣé gbọ́ bàbá Dámi àti ẹ bá wọrí. Wọ́n ṣáà gbé gbogbo ẹ̀kọ́ máa lọ. Àti wọ àti bàbá Dámi ẹ̀ ibi tẹ bá bára yín dé ẹjọ́. Bàbá mi kọ́. Níbo kọ́ ṣẹlẹ̀? Káàdì tí bàbá Dámi bá dé, abiyamọ tó tọ́, á bá mi gbé wọlé, ó ṣe wà yẹn, ó lè jẹ́ kí wọlé sẹ́lẹ̀. Síbo, tó ṣe ẹ̀kọ́ wọlé síbo. Yá Dámi mi láìkẹ́ o, Yá Dámi mi láìkẹ́ o. Ó yẹ gbé ẹ̀rù ẹ̀ kókó. Yá Dámi, mo bá yín ṣeré ní ẹ̀wẹ̀ láti ẹ̀wẹ̀ má fara àdá ṣe yẹ̀yẹ́ o. Yá Dámi, mo ṣe Yá Dámi ẹ̀dùn ẹ̀ tó mi gbé náà lè pa. Yá Dámi ẹ̀ jẹ́ ẹja nínú ewu ojú mi ewu tí ọmọ yìí mo jẹ́ náà Yá Dámi ẹ̀ jẹ́ ẹja nínú. Mo gbé mo ṣe bàbá Dámi. Yá Dámi. Yá Dámi. Mo jẹ́ sí. Yá Dámi. Lórí mo bá wọn ṣeré ni mo bá wọn ṣeré ni láti mi ọjọ́ tó tọwọ́ mi lọ́wọ́ ni. Lórí mo bá wọn ṣeré. Yá Dámi. Yá Dámi. Ẹ wò Yá Dámi ẹ máa jẹ wọn mọ. Mo bá ń ṣeré ni ayọ̀ bẹ́ẹ̀ mo tó bá ní Yá Dámi. Yá Dámi. Lórí mi máa ń pè é. Ìyá mi mà kú nìyẹn mi ì máa ní ìyá mọ́ láyé mọ́ a ti wá gbọ́. Ìwọ Ọlọ́run irú ayé wo ni mò ń gbé kó wá gbọ́ pé èmi Dámilọ́lá ni mo pa ìyá tó bí mi lọ́mọ ṣé ọmọ ò ní pa èmi náà báyìí bá mi bàbá tó bí mi dẹ̀ sọ pé wà tí mo wú ìdá ìwọ Ọlọ́run. Òde tí mò ń lọ ká ní mo lówó lọ́wọ́ ni ó yẹ ń fowó ṣọ́ síbẹ̀ kémi fúnra mi ó mójú débẹ̀ kí n lọ jájò ìjẹ̀bú ní àjòjò kó wí fún ìyá rẹ̀ tó bá ti dé pé mo ti lò dé wọn kí n lọ ṣáájú. ẹni ẹ̀ lówó lọ́wọ́. Kò sí. Èló ni ẹ fẹ́ nọ́mbẹ̀? Èló fẹ́ nọ́mbẹ̀? Iye tí wọ́n nà ní òde bí ẹgbẹ̀rún mẹ́ta torí bí n bá fún ẹni tó ń ṣe nǹkan ní ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún kan tó bá kù kémi náà kí n fi sápò kí n fi ṣara rẹ̀ dín ní. 1000 lè ní náà fẹ́ra kan jẹ. Kí ló fẹ́ rà? Àmà fẹ́ra kan jẹ. Oṣù lọ́wọ́ fún Ẹgbẹ̀rún mẹ́rin ọmọ kékeré ò máa ṣe fojú dé dání oúnjẹ ọmọ ni àjẹpẹ́ Ọlọ́run máa jẹ́ o. Kàkà kí lè kú ilẹ̀ máa ṣá ni o màámi ẹ máa dúró dè mí lọ́rùn èmi náà ń bọ̀. Ó lọ. Ẹ ò bá gbọ́rọ̀ bí wọn, ẹ ò tún gbọ́ tọ́lọ́run, dẹ̀dẹ̀ ikú. Bàbá bó ni wọ́n wà?
mọ̀ pé ilé kúlà ti jẹ́wọ́ àrùn orí ilé kúrè ilé àrùn rí kò sí gbogbo ń tọ́ bá wẹ́ tó sí ń bì. ọ̀bọ arábìnrin bí mo sọ fún ọ ọwọ́ afẹ́ fokùn síra rẹ lọ́rùn ọ̀fẹ́ parẹ́ kí ni èrò rẹ kí ni èrò rẹ tó bá wọn. bàbá ẹ̀wò láti kékeré báyìí ni mo wà tíyá mi ti kú kódà bàbá tó tún tọ́jú mi tó jẹ́ bàbá sí mi tó jẹ́ bàbá mi ṣàdédé ni àwọn abatẹnijẹ́ ní pé kí bàbá mi náà kàn fò kàn níṣó bí mo ṣe dánmọ orúkọ nìyẹn o mo wá wò pé kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà kí kúkú lọ para mi bàbá ẹ dákun ẹ dábọ̀ ẹ fún mi láyé jẹ́ kí n lọ para mi bàbá ẹ fi mí lẹ̀ ẹ wò gbogbo àwọn ọkùnrin wọn mọ̀ ń fìyà jẹ mí ni èmi yóò fi pátápátá báyìí yóò fi bá mi lò pọ̀ wọ́n sì mọ̀ fìyà jẹ mí kiri bàbá ẹ dákun ẹ dábọ̀ ẹ dákun ẹ yọ̀ǹda mi ẹ jẹ́ lọ para mi. ìsọ̀kẹ́ni kan fún ọ lónìí kò sí ẹnìkan tí ọ̀gá láyé yìí tí ò ní rí wí torí ẹni tí ó fọ̀dọ̀ tí ayé máa yọ kàdé náà yọ ni ọ̀bọ̀ ṣùgbọ́n ilé tó wá wà yìí ilé ìtúndé ni wọ́n wà á sọ ọ́ dópin yín sọ̀rọ̀ tí kìíní ọkùnrin kí ló kókó ẹ̀. Dámilọ́lá ni bàbá. Dámilọ́lá ọ̀yọ́kúnlẹ̀. Dámilọ́lá òkú ìfẹ́ sí o ewu borí ọjọ́ ọmọ ìgbà tó èsì ògbómọ sí ọ ògúnmìnà tó èsì ẹnìkan ẹsẹsẹ kó fẹsẹ̀ náà lọ. dámi o bàbá pé pé máa jẹ bàbá kó lọ́rọ̀ rò dáhùn ikú wọn ìpele kẹ́kọ̀ọ́dún ìrègbélé jẹ kóṣù ó yẹ wọlé. èṣù láàlú ògiri òkò abániwọ́n àbáàrídá ọ̀bẹ lẹ́kùnsùnkún kẹrù ọ̀bẹ ẹlẹ́kùnsùnkún láàárọ̀ yẹn ṣẹ́jẹ̀ tó bá sùn tó bá jí ẹgbẹ̀rin èèyàn wọn bá sọ̀tà ikú gbọ́nà wọn ń kú inú àgbàrá ẹ̀jẹ̀ wọn sùn ifá tí ń gbára ní èso lẹ́gbẹ̀ẹ́ dámi o bàbá gbogbo alàyè ní dáhùn ó yẹ máa bọ̀. kúlẹ̀. ògùn lọ́kàn ayé ọ̀sìn mọ́lẹ̀ olómi ilé mẹ́jẹ̀wé olóṣọ lẹ́dàgbà mọ̀ kí má bọ́lá bí aṣọ tó bá sùn tó bá jí ẹgbẹ̀rin èèyàn ní bá sọ̀ka ikú gbọ́dọ̀ wọn kú inú àgbàrá ẹ̀jẹ̀ wọn sùn ifá tí ń gbẹ́rẹ́ ìsúlẹ̀gbẹ́ dámi o téèyàn bá ní okú yóò síwájú rẹ̀. bàbá dáìsà bàbá tí ń gbẹdọ̀ dèrò dé lẹ́yìn náà bá sì tẹ̀ wájú ẹgbẹ́ fi hàn wọn bá yín sọ̀ka ikú gbọ́dọ̀ wọn kú inú àgbàrá ẹ̀jẹ̀ wọn sùn ifá tí ń gbẹ́rẹ́ ìsúlẹ̀gbẹ́ dámi o pé mo múra mo mú jẹ mo múra mo mú jẹ mo mú nálà parò nkí ọyá dìde. mo múra mo mú jẹ mo múra mo mú jẹ mo múra là parò. dámi o ti wá di Dámilọ́lá ọmọ oró báyìí tòrótòró ló sùn tòrótòró ló jí tòrótòró là kéèké sùn tòrótòró lè jò sùn tòrótòró ní jí o ti di tòrótòró báyìí. Tọ́gbọ̀n ọ̀gá pé Dámilọ́lá ọmọ oró Dámilọ́lá ọmọ oró. Bẹ́ẹ̀ ò bá gbọ́rọ̀ bí wọn, bẹ́ẹ̀ ò tún gbọ́ tọ́lọ́run. Ẹ̀dẹ̀ ikú ń bẹ lóde. Ikú máa ń bẹ lóde òǹkólówó. Ẹ̀yà dákun ẹ̀ gbọ́rọ̀ mi. Ẹ̀mí náà wà ẹgbẹ́ inú ẹ̀kọ́ wọn kẹ́fọ́ ọkọ̀ ọjà rẹ̀ rárá o instruction ni òkun wọn ní sọ́kọ́ ó yíró ni ọba kólẹ̀ bí ọjà rẹ̀ gbọ́dọ̀ kóhun wọ́n lè kó ní ọjà rẹ̀ wọ́n má sọ 2.5 wọ́n mú 1.8 wà rí fún yẹn dẹ̀kọ́ ayé mú yóò gbèsè rí etí pọ́ńta ráàdì gbà wọlé so ẹ̀ má bínú ó yẹ bá ti múlẹ̀ ròyìn ọjà rẹ̀ má kó wẹ́ kẹfà wọn dẹ̀wọ̀n kọ́kọ́ kọjá ẹ̀ pé síkẹ́ ẹ̀ kó lẹ̀ ẹ̀ kó lẹ̀ pé wọ́n lè kó kọjá owó rẹ̀ kó lẹ̀ wọ́n lè kó kọjá rẹ̀. má rọ̀ mọ̀ rí ojú ìrí. anyway ẹ lè rí ẹ lè má rí èmi ni wọ́n ń pè ní Dámilọ́lá ọmọ oró bàbá mo láìpẹ́ ń gan ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ní tẹ́ bá parọ́ tí bá yin ìbọn ẹ̀ lẹ́ẹ̀kan ṣo wà láìpẹ́ onímú lẹ́ẹ̀mejì kó tó fọ́ gbogbo agbárí yín dànù. Kí ló ń ṣe ọjọ́ corporate ọ̀hẹ́s máa fúbọ̀ fọ́ orí ẹ̀. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Nígbà wà lé ọ̀nà ìkúra jálé o. Bẹ́ẹ̀ ó ní mi nìkan ń ṣeré. Nígbà ọ̀nà ìkúra jálé o. Ẹ ti ń jalè. Ó tí o. Bẹ́ẹ̀ lè wà ẹ̀ tínú bá bí mi máa pa yín. Má ṣe wà.
bàbá bí mo ṣe ń wòye lè dàgbà sókè. máa ní ìyí ó yá ẹ máa tẹ́lẹ̀ ẹ̀kọ́ ó yẹ ẹ̀ṣin fún ìyí. dọ̀bálẹ̀ síbẹ̀ idiot. wo tó bá gbórí ẹ sókè tí n bá dàbò ẹ sórí gbogbo ìfún ẹyẹ máa kó sí ẹ látẹwọ ni ayé ẹ máa bàjẹ́ straight máa bó ṣe fún mi lẹ́nu ìdáwọ́ sọ ayé ẹ fẹ́ bàjẹ́. ọmọ ló wá fà. ọmọ ìyá tó ṣí ọba tó yá. ìmọ̀nà àti bẹ́ẹ̀ gbẹ̀yìn ẹ̀yin ó tó lé eléyìí. àti owó lówó wa. ó jẹ́ kí n pa yín dànù ṣé bẹ́ẹ̀ lẹ́yìn olówó lu lélẹ̀ kọ́ ṣé fẹ́ fà ní. kẹ́lẹ́ mọ́lẹ̀. nonsense ọmọ ló dúró ẹ̀yin náà dúró bastard. akẹ́kọ̀ọ́ àwọn ọmọ náà dúró. àwọn àgbàlagbà wọn ké gbà bùsùn ló ń kàn wọn kò bẹ bùsùn ọwọ́ apẹrẹ ẹ nìkan ọ̀rọ̀ ọmọ rẹ mi jálẹ nígboro ẹ wọn ṣe ń kún nípa rẹ o ó lé owó ó lé mọtọnù fàápè ó lé wọn ti ń gbé ulé náà yìí wọ́n ti ń gbé ulé ṣáàdì dìmsù ẹ̀ tí mo rí wọn go lẹ́gbẹ̀ẹ́ mi owó rí mo gbé bọ́ọ̀lù lé 500,000 tí kàlá mi jẹjẹ lé ara mi báyìí nínú fọ́ mi la gbé lẹ́wọ̀n náà wáyé kàn gbé lọ. Bàbá inú mi dùn pé gbogbo ìgbà tẹ dé gbogbo àwọn kan náà lè ti sọ òun náà dẹ̀ ní gbogbo àwọn ọlọ́pàá ṣe sáré fọ́n sí gbòòrò ẹ máa wọlé lágbára Ọlọ́run bọ́ ṣe lọ yẹn èsì ayọ̀ náà máa mú bọ̀ ẹ máa rí owó yín padà alágbára Ọlọ́run máa rí padà ṣùgbọ́n ọ̀kan tí mi kàn rí ń bẹ̀sà tí ẹ̀yin aráàlú náà tẹ ní láti máa ṣe láti lè máa fi ran àwa ọlọ́pàá lọ́wọ́ òun ni pé àwọn ọdẹ àdúgbò yín ni ẹ jẹ́ kán máa mọ̀ wípé immediately tó bá ti kófìrí nǹkan kan tí kò yé wọn immediately tó bá ti kófìrí anything tí ò yé wọn ẹ jẹ́ kí wọ́n máa pe aago wa lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá pè wá lọ́wọ́ kan la máa dá wọn lóhùn níwọ̀n security tó wà nílé títí kí ló ń wò tí àwọn olè yẹn fi wọlé tí ò sáré pe àwọn ọlọ́pàá. security ṣe mi èmi lè security ara mi tí kàlá mi ṣe security ara mi nulẹ̀ mi. ẹ ẹ gbọ́ wá sẹ́yìn nínú máa sọ pé ẹ̀yin ní security ara yín ẹ̀yin ṣe security ara yín ẹ̀dẹ̀ lọ́sùn àwọn èèyàn wọlé wá báyìí wọn wá jí yín security ò kì í sùn ẹ ṣe wọn àwọn ọlọ́pàá yìí kò sórun lójú wa ẹ sà ẹ má ṣe bẹ́ẹ̀ mọ̀ níjọ́ mi ẹ jẹ́ kí àwọn tó wà ládùúgbò ẹ pẹ̀lú wọn ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kẹgbà ọlọ́dẹ sádùúgbò kò sí nǹkan méjì táwọn ọlọ́dẹ fẹ́ ṣe ju pé kọ́ sáré ṣe alamí fún àwa ọlọ́pàá kò yẹ ìsìn ẹ jẹ́ ká jọ ràn wa lọ́wọ́ ká lè jọ lé gbogbo ìwà àbàjẹ́ kúrò ní àdúgbò wa náà ni o kò yẹ ẹ wo àwa rè ní ẹ wo ọ́fíìsì wa ń bí ẹ wo iye ọlọ́pàá tó wà ní ẹ wo gbogbo àdúgbò ìṣẹ́fẹ̀ tó kò yẹ ìsìn a lè wà níbí ká tó wà níbí ká tó wà níbí àwọn ọlọ́dẹ yẹn tó wà káàkiri yẹn àwọn náà máa ṣàṣojú tiwa ń bẹ̀ kọ́ọ̀kan ti ẹ̀kan ti mọ̀ pé àwọn arábí ti dé o kọ́ dẹ̀ pé aago wa lẹ́sẹ̀kẹsẹ̀ but ẹ má wọrí lágbára Ọlọ́run wọ́n máa bá yín rí wọn lórí búkú làwọn bọ́ìsì yẹn. bọ́ìsì kẹ ọkùnrin kan ṣoṣo ẹ̀ sì mẹ́rin wọn dédé wọn pátá obìnrin dédé ọmọ náà wọ́n lè jọmọ ogún ọdún sísàlẹ̀ 20 years sísàlẹ̀ ní dédé wọn wà ẹ sọkùnrin náà ọkùnrin bá wò. ẹ má wọrí no problem nǹkan tẹ máa ṣe ni pé ẹ máa lọ sílé tó bá di ọ̀la ẹ tètè resume síbí ní àárọ̀ láàárọ̀. àárọ̀ lábẹ́ aago mélòó torí aago ń bọ̀ ń ṣùṣẹ́. jẹ́ kó jẹ́ bí 8. mẹ́jọ wọ́n ṣe ń. ọ̀la ń kọ́ ọ̀túnla ẹ̀wẹ̀ àwa la lè lò wá torí ẹ máa jó lọ. ọmọ ìyá tíjà àwọn jẹ́ òsì wọlé wọ́n tún gbé wọ́tà bọ́ọ̀tù wọn dání. ó yá yé máa sùn gbà ó jẹ́ yé máa sùn bẹ̀rẹ̀ jó ó yá gbẹ́ngbẹ́rìgbẹ́rìgbẹ́. Tami wojú mi orí ẹ yìí ni kí ló ń ṣe ẹ náà wọn ò já ẹjọ́ ọmọ bóyá lọ láti ilẹ̀ náà èèwọ̀ tẹ́mi gbé bí ọmọ kòkó láti rú ẹ̀rọ pọ̀ mo bí ẹ ìwọ ta ni ẹ náà wò sọ́fẹ́ bóyá lọ ni aláyé já sí náà ìwọ yìí ọlọ́ọ̀ tó bá dé sábà fún ẹ tí mo pa ẹ jẹ ta ni ẹ náà. ó bí ìyá yín rè tẹ bá pé ogún tẹ bá pé ọgbọ̀n
àgbo tèmi olóma dádìyẹ yìí méjèèjì bẹ̀rẹ̀. adìẹ yàrá kú yàrá jà ẹ. èmi Dámilọ́lá ọmọ oró. Dami. o ò tó bẹ́ẹ̀. Dami. o ò tó bẹ́ẹ̀. ó ti gbàgbé àbí ó ti gbàgbé ń lọ. pé kí ni ọ̀gá Adésùn sọ̀hún ó kéré ó wẹ́ ẹ̀mí yẹ ò gbé Dámilọ́lá ọmọ oró lẹ̀ ń wò yìí kì í ṣe Dámi tìgbà kan o. èyí tájà fi ń bọ́ mọ ìṣeré òun ló fi ń gejẹ máa gé ń jẹ jákujàku. àbí tí bá ní kí n rún ẹ ń bì ó máa dàbí pé torí mo á yàn ẹ̀jẹ̀ ni jọ màá ká ẹ̀ má bèsì ẹ̀ ọlọ́wọ́ bàbá bá jí ẹ̀jẹ̀ gbogbo kan tó ń tẹ bá bá jí ẹ̀jẹ̀ síbẹ̀ ìwọ Dami ó ti gbàgbé Ìlọrin àbúrò èyí ni. ó kéré èmi Dámilọ́lá ọmọ oró ló ń sọ̀rọ̀ ó ti gbẹ́ mi lẹ́yìn màá dẹ̀ gé ẹ̀jẹ̀ ẹ̀yin méjèèjì tẹ́ bá di àti màá fi yín sí mi. bẹ́ẹ̀ mo sọ fún mi. síwèrè Dami. èmi ni. bẹ́ẹ̀ tí ẹ bá ti lọ kà mọ́ dá ẹ̀. èmi Sharon nobody anybody takú mi takú láyà ìwọ. bí kú ló lóko bí pàkúté ni ìpàdé dìgbà náà nù. My belle o, my head yo, orí mi my belle o. Yes sir. Ó ti rà bẹ́ẹ̀. Assignment mo gbé fún wọn gan. We will try sir. All right. Now you, ṣé ìlú yìí náà dẹ̀ ní ẹwà tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ àwọn ọmọ tí ò tó nǹkan tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi bà iṣẹ́ jẹ́ mọ́ wa lọ́wọ́ àbí wọ́n ní àwọn ọmọ tí wọ́n ń dàgbòrò yìí wípé èyí tó dàgbà jù nínú wọn kò lè ju ọmọ 20 ọdún lọ ẹ̀dẹ̀ wà ń bí ẹ̀ẹ́dẹ̀ ṣiṣẹ́ ibi iṣẹ́. ọ̀gá à ń ṣiṣẹ́. mi gbọ́ omi ló pọ̀ jọka lọ. lẹ́nu títí ẹ̀ ọ̀gá ọlọ́pàá ẹ̀ ń gbìyànjú omi pọ̀ jọka lọ. jọ ṣé ẹ ò gbọ́ wípé Yorùbá sọ wípé gbàmígbàmí ò yí àgbà ẹranko lé mi bọ̀ òyọdẹ iṣẹ́ wo lẹ gbà so ẹ̀yin lè máa sá fún olè àbí olè ló láti sá fẹ́yìn. now tí ẹ bá ti kẹta àwọn yẹn fún mi láàrin 72 hours màá make sure pé mo kọ̀wé yín sókè pé màá sọ fún àwọn ọ̀gá wípé ẹ ò lè bá mi ṣiṣẹ́ pọ̀ kí wọ́n post yín sábúrì. etí ẹ mélòó. méjì péré náà. o ti gbọ́ wọn lọ ń gbé ẹ lábúlé. gbé lábúlé o. o ti níṣẹ́. mi ò níṣẹ́ lábúlé gbóró iṣẹ́ mi wà. ìgbó iṣẹ́ wa. máa ja ayé pẹ́ mọ́ ta. ta ni gbèrè ta ló fi wí. báwo ló ṣe wọnú ilé yìí ta ń sílẹ̀ fún. tó bá mọ irin ṣé o gbóhùn erin tèmi tó bá mọ ọ̀sà ṣé o jiyàn lọ́bẹ̀ ni èmi Dámilọ́lá ọmọ oró ni mo dúró sí ẹ yìí. wèrè tí wọ́n bá ní ìwọ ọmọ oró èmi kì í ní burúkú èdè burúkú tí dàpọ̀ rọrùn mẹ́ta tí ń dọ̀bẹ̀ nù. táwọn olùkọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àyà máa fọ ẹ o bí kì bá ṣe pé mi ìfà ti tiẹ̀ wá ní káàdì ti tẹ́gbọ́n ló bá wà ní màá fìbọn fọ orí ẹ̀ dànù lọ́dún síwájú mi ń sọ̀rọ̀ wọ́n á fẹ́ rán ẹ ṣẹ́ ni níṣẹ́ tí mo dẹ̀ fẹ́ rán ẹ fẹ́ kó bá mi jẹ dáadáa tó bá wá jẹ́ṣẹ́ yẹn dáadáa mo ṣe ń padà bọ̀ wá pa ẹ́ ikú tó fẹ́ kú yẹn wá kú látọwọ́ mi àbúrò ẹ DPO mo fẹ́ rán ẹ sí sọ fún wọn kì í wá di òkun o bẹ́ẹ̀ ni wọn kì í wá di ọ̀sà tó bá lọ try èmi tó bá lọ wádìí mi ó ń retí àti sun akọ mi o á dẹ̀ pẹ̀lẹ́ sí omi bastard ẹ̀rí bó ṣe rí. wèrè ẹnu bí mi ẹ̀gbọ́n bù mí. The Lord is my shepherd. Yes. Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Yes. I shall not want. Owó kàwé ni. Dámilọ́lá. Bẹ́ẹ̀. Ibo ló gbà wọlé? Bàbá ẹ wò, ẹ má béèrè yẹn lọ́wọ́ mi. Ẹ wò jẹ́ kí n tó wá sọ nǹkan fún yín o. Akíkanjú ò kí n ṣojo. Kí ló ń ṣe yín bàbá dá mi? Ẹ fẹ́ máa ṣojo nìyẹn ẹ ní ìdí ẹ bàbá ẹ. Mò ń tọ́ ẹsẹ̀ Bíbélì lọ́wọ́ ni. Ṣùgbọ́n ibo ló bá wọlé? Bàbá ẹ gbẹ mú Bíbélì ẹ ó kọ́ gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ tó ń jó òótọ́ ọ̀rọ̀ bàbá dá mi. Ṣẹ́ẹ̀rì bàbá ẹ lọ́wọ́ tí mo wà ẹ ti ń jẹun mi láti kékeré mo lè rí pé oúnjẹ ọmọ tẹ́ ń jẹ yẹn kò tí ì tù ní ti tèmi
àmọ́ lọ́wọ́ ẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí ń jẹ ọmọ mi ní ńláńlá lápò ni o bàbá ẹ̀ kì í ṣe owó kékeré rárá. àmín ṣùgbọ́n síbẹ̀ mo ní báwo ló bàbá ẹ̀ gbàgbé ẹ̀jàre yòó kí n wá dé òkun jàre ọ̀dẹ̀ kí n wá dé ọ̀sà ẹ̀ gbàgbé bóyá ṣẹlẹ̀ bàbá ẹ̀ ṣẹ́rí kọ́tùnkọ́ yẹ́kẹ́ mọ̀ ni pé ìjì kọ́kọ́ gbé mi lọ ni ó ti wá gbé mi bọ̀ o ẹ wò Dámilọ́lá àgbà kọ́kọ́ lẹ̀ ń wò yìí o Dámilọ́lá ọmọró òun ló wà ní ìsìn ọ̀dẹ̀ yìí kí wọ́n rí yìí pé mo rí kó tó jẹ́ mẹ́ta afẹ́fẹ́ fẹ́ mi lọ́dún ó tún fẹ́ mi bọ̀ bàbá Dámì. bẹ́ẹ̀ ò bá gbọ́rọ̀ bí wọn bẹ́ẹ̀ ò tún gbọ́ tọ́lọ́run ẹ̀ẹ́dẹ̀ ikú ń bẹ lóde ikú máa ń bẹ lóde òǹkó lówó ẹ̀yà dákun ẹ̀gbọ́rọ̀ mi ẹ̀yà gbọ́ tẹ̀. ó lóun bá tó dàbí sí ayé mi pé títí ni mo hate jù láyé mi ẹ mọ kéèyàn ṣe nǹkan bọ́bọ́ yìí mọ̀ pé nǹkan tóun ṣe ò dá pé òun ò right ó tún prove fún mi pé òun right tó dẹ̀ wrong ẹ mọ̀ kó tó wá dùn mí jù lọ́jọ́ yẹn bí mo ṣe fẹ́ para tó tí mo fẹ́ kọ́ ọmọ orí èèyàn tí mo jẹ́ tó ọlọ́run ọmọ owó ẹ̀ṣẹ̀ mi kò dẹ̀ dúró jẹ lẹ́ẹ̀dá mi mo lè bẹ̀rẹ̀ sí ní pọ̀ ọmọ owó lórí fún òòjọ́ yẹn pé kẹ́tì ẹ̀ lè yọjú síbẹ̀ kẹ́ lè wá rescue mi kúrò bẹ̀ yàtí kọ́ tẹ̀ tún lè mọ orí èèyàn tá jẹ ẹ̀ẹ́dẹ̀ wa ó dùn mí o. ọmọ mi má jẹ́ kó dùn ẹ̀ sórí débi Dámilọ́lá ọmọ ló bá débẹ̀ má bá bẹ̀ jẹ́. Peter bó ṣe yẹ kó rí gbogbo nìyẹn ká bàjẹ́ yẹ gbogbo ló máa make sense ẹ mọ̀ pé ní tí wọ́n máa kó àkú ẹ tí wọ́n máa kó àkú lẹ́yìn. fẹ́ jojú ayé fẹ́ kan. bí mi jọ yẹn gbogbo yẹn ò ra ìtúlẹ̀ tún claim gbóhùn rẹ. so ta nìyẹn ta lẹ ń béèrè báwo lẹ ń bọ́lẹ̀ tí ń bọ̀ tẹ́ ń jábọ̀ tẹ́ lókù lọ́rùn tẹ́ kò já wọlé. ẹ jọ Dámírì ń béèrè. ṣé kí ṣe pa ìṣìnà wọlé kó bá lọ jẹ́ the next building yẹn lẹ fẹ́ wọ̀ tẹ́ fi wọ́ bíbá. mi ṣìnà mọ ìbéèrè Dámì orí mo ń béèrè ọ̀rẹ́. má bèrò Dámì ọ̀gá mi mo bèrò kan. wẹ́n náà gbà lé ni. mi ní fọ́tà owó. ṣé pẹ̀lú ẹnu jẹ́ ti tẹ̀lẹ̀. kó yà sẹ́ ọjọ́ pọ́nyọ́ pọ̀ sí ni. ẹ wò ẹ gbójú jàre. kémi gbójú báyìí a gbójú yẹra gbójú Dámì sáré béèrè lé sọ ọ̀gá mi lọ́kọ̀ Dámì. bàbá ṣé wà ókè. wé gbádùn. ló mo fi pè ṣé ẹ wà all right kí lẹ fẹ́. Dámì ń béèrè. Dámì kí ló dé. ṣé wọ́n lè jẹ Dámì. ókè àwa ni Dámì. àwa báwo Dámì gangan. bàbá ẹgbẹ́ ti sọ̀rọ̀ jáde ẹ kọ́ rí burúkú sọ̀rọ̀ ẹ̀yin ọba lórí náà ni tẹ́lẹ̀ jẹ́ lásìkò ẹ kọ́ sí sọ̀rọ̀ ẹ sọ fún mi ok fine ẹ wá tọrọ owó ni àmọ́ ròyìn dáadáa ní ròyìn lọ́wọ́ ṣé wàá tètè wá tọrọ owó yẹn kó yẹ kí wọ́n ṣe máa gbé kalẹ̀ fún wa ẹ fẹ́ gbà nínú owó ṣẹ́tà wa ń ṣe kalẹ̀ fún yín ẹ kò gbónúlé kò já wọnúlé inúlé ta fowó wa gbà ẹ wá ń ṣe bí bá bí àlà ìlànà o ẹ wọnúlé wa ẹ ṣe èyí dàgbà bàbá yìí dàgbà tábà ti fẹ́ káwọn èdè mọ́ yín lára ẹ̀ dàgbà bọ̀ ẹ wù abẹ́ni tí ò lọ́pọ̀lọ́ tí ò ní làkàyè bábú làkàyè. wẹ́ẹ́ tà ṣe ọmọ ogun rẹ̀ máa pa ẹ̀ lè ń gbé ládùúgbò mi ọmọ ogun rẹ̀ máa pa ẹ̀ ogun rẹ̀ máa pa wẹ́ lè ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ẹ̀ ọmọ rádaràdà kẹ́ẹ̀bà júwe Dámì ní náà ni wẹ́ ẹ wojú dáadáa ìjẹ̀bù ọmọ kí ẹ lè wà kí n bá mẹsẹ̀ kọ̀ níta kí n bọ́ ìta níbẹ̀ àtẹ̀mẹ́ tún lè ṣe máa wọlé bàbá. wọ́n bí rẹ̀ bàbá ìyára yà yín wọ́n bí rẹ̀ ìyára yà yín ẹ̀mí Dámilọ́lá ọmọ ọ̀rọ̀ tẹ̀ ń wọ rẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní kájá bá wọlé ẹ̀kún kan. kí ni bàbá yìí ti ṣe kí ni. ó ti fẹ́ jẹ́ lẹ́yìn. lónìí owó wèrè. ẹ máa sọ rẹ fọ ìjẹ̀búrí àṣẹwà ìjẹ̀búrí pè wá wọ́n ń pẹjọ́ pọ́ kété o. kò kété nìyẹn. èmi sọ àrùn ẹ̀ rè. Dámì. ṣàǹgbọ́ dédé náà sọ ẹ̀ èmi náà ti múra yẹn dání. múra dání. sórí. bàbá. kí ni ìwọ yìí. Kìlání. wọ́n sọ̀rọ̀ mo bá rẹ tó tọ́ mo ṣe sọ̀rọ̀ wẹ gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ ní ṣe bọ́ kí ni ìwọ yìí. ebùrú Dámì mílíọ̀nù tààlé wò máa gbó rẹ padà abéṣọmọ gíga kan wá ìrètà ilé rẹ lágbára Ọlọ́run òrètà rẹ òun má gbá ilé mi padà. bàbá dà èmi kan tẹ́lí tẹ̀ ń pọ́ wù kí ló ń pè eléyìí orin ló ń pè ní irin tútù. ìbọn náà wà ń pè lọ́dẹ ni. ọ̀rẹ́ ẹ̀jẹ̀kọ̀ ẹ̀bì lò kí ló ń ṣe yìí mo lè yín mọ́ yín. ìwọ kó bá yàn gbogbo kó yàn àyíkú ti pa ẹ èmi sọ rẹ. bàbá wọ́n ń gbọ́dọ̀ pọ́ kété yẹn ti máa lẹ́yìn pọ̀ tó. sọ yẹ ìbọn kó bá yàn kó bá gbẹ ìyọsẹ kó fọ mísọ máa kí ẹ lù. èbùrù mílẹ̀ ẹ̀dẹ̀ lórí kìbí. ibẹ̀ ni máa ń pè ní lọ́wọ́ yẹn bá mi yín bá rẹ yẹn. ìdájọ́ ọwọ́ mi rè fẹ́ fẹ́ kọ́ mọ kinní kan ìràdé lọ́wọ́ yín ẹ̀yin ọmọ ọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ni tẹ́ gbélé fún. mo mẹ́ni mi ta ni. mo ràdé lọ́wọ́ yín ni. àbẹ́ ọmọ kò yẹ kí gájígá la yìí
orí ń tàlé orí ń fọ kó bá ń tàlé orí ń gbé kó bá ń tà. bàbá ẹ gbowó àbẹ́ gbowó. ń fọ ń gbowó ṣùgbọ́n ọmọ tí ń bọ́ orúkọ mi jẹ. níbo. ṣe ní fi pínlẹ̀ ìléwèrè. bàbá yẹn wá sọ fún yín tẹ bá lè lọ lẹ́rọ̀ ẹ máa ṣe kí ni ẹ máa lọ lérè nígbà tẹ yín gbowó tó ń dún ẹ mọ̀ kò sí kan tó kàn yín báyìí wọn alájẹ ṣe lé wa. ìdájọ́ mi rèé. ìdájọ́ rẹ̀ ṣe kọ́ńtù adé wà ní. second command pàṣẹ fún wọn kó gbé bàbá olórí burúkú. ó yá ẹ gbé bàbá yìí. ẹgbẹ́ ni o bá pàṣẹ fún wa. wọ ọgbẹ́rún mi. wẹ́dẹ̀ tún ní lú èmi náà. ẹ wo bàbá ẹ ṣe lọ́mọ akẹ́lẹ̀ ra ọmọ o bí mo ṣe wà tí bá fún yín ní ìfọ̀rọ̀ ẹ máa gbàdí wúkọ ni èmi ò rán yín o ó dáa wọn ni kì í bọ́ǹdù yín èmi tún rè mí gbọ́. ó yá gbé. ṣe ìgbà lẹ̀ mọ́. ìgbẹ́lẹ̀ gbé bàbá o ẹ ò rójú ayé bí bàbá ò bá lè ìgbẹ́lẹ̀ gbé bàbá. nínú ilé mi. pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tí àwọn ọlọ́pàá ṣe àmọ́ Yorùbá sọ̀rọ̀ wọn pòwe wọ́n ní pé bá ṣe ń yọ so bẹ́ẹ̀ la ṣe ń yọ bọ̀ ẹ wá pọ̀ mí dáadáa nínú àwa tí a wà ní antirọ́bìrì yìí ṣe mọ̀ wípé amọ̀kàn ṣe bí ẹ̀dá wà láàrin wa gbogbo ìpàdé tá à ń ṣe lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ń gbọ́ òun ló líkà ọ̀ that's why tí mo ṣe pé ẹ̀yin tí ẹ jẹ́ àwọn ọ̀gá fún wọn ẹ make sure wípé gbogbo ìpàdé tá a bá ṣe gbogbo ẹ̀kọ́ ni a máa sọ fún àwọn ọmọ yìí tíṣẹ́ bá yá ẹ̀kan pé wọ́n ní pé ó yá obey the last order ṣe ẹ̀rọ sáà mi torí wípé gbogbo kínní Ọlọ́run ní jẹ́ kó wá padà bounce back lórí wa ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí ẹ déṣẹ́ mi ládé ọ̀pọ̀ wa ń làágùn náà. ọ̀gá ẹ ṣe gan ẹ wò èmi lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà ní section tiwa yìí kò sí agbẹ̀mbẹ̀ ọjọ́ kankan bẹ́ẹ̀ o ẹ ti wá gbọ́ ọ̀gá ṣe rí àwọn ọmọ yẹn wọ́n ń lo dúdú African magic wọ́n lò nígbà tó ń dá fẹ́ẹ̀rí tó ń dẹ́jẹ́ kiri ni tó fi mú everything ẹ ti wá gbọ́ ọ̀gá ṣe rí àtàlẹ́ lásìkò tẹ́ bá a sọ̀rọ̀ yẹn láti àwọn òbí ṣe takuntakun lábẹ́lẹ̀ lára iṣẹ́ tá a ṣe òun lè léyìn ọ̀gá gbogbo information Dámilọ́lá Ọmọró òun ló wà lọ́wọ́ mi fi ṣe sọ̀rọ̀ picture ẹ̀ so ọmọ kékeré báyìí ni. bẹ́ẹ̀ ni ọ̀gá. nígbà tó lọ́run ti fi ojú àmọ̀kò ṣe bí ẹ̀dá ẹ̀ràn kò sí problem wọ́n ní tọ́lọ́mà ti fi ọ̀tá ẹni wọn ní ilé ìpanimọ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹ ká ṣe báyìí ẹ̀yẹ àti bẹ́ẹ̀ sílẹ̀ ti bẹ́ẹ̀ sáré ní ìsìn next operation dem àbọ̀ èmi ni mo máa lead squad yẹn because mi ò lè ṣe kí àwọn jàtijàti wọ́n abàṣẹ jẹ́ fún mi. orúkọ tí mo ti protect bọ̀ ní iṣẹ́ ọlọ́pàá aládùúgbò. sorry. hello. hello DPO. máa gbọ́ èmi ni mò ń sọ̀rọ̀. ta ni mo bá sọ̀rọ̀. èmi ni mò ń sọ̀rọ̀ eégún mọ́ nìyàn ni ò mọ̀ èmi náà ni. èmi Dámilọ́lá Ọmọró ló ń sọ̀rọ̀. gbogbo bẹ́ẹ̀ ṣe mí tì yẹn jẹ́ fún ẹ lóúnjẹ tó jẹ àjọ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. kó lè mọ̀ pé àjọ ń ṣèpàdé tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. ok jẹ́ kí n sọ last dialogue yẹn fún ẹ o ní operation tẹ máa padà ṣe last dialogue yẹn ni pé ìwọ ló máa kọ́kọ́ lead the operation yìí ṣebí torí ká lè rí mi Dámilọ́lá Ọmọró mú ni wàláhì tàláhì wọn ò máa fẹ́fẹ́. ìṣá yín jẹ́ wá sọ fún ẹ o afẹ́fẹ́ á lọ ọ̀nà òkun tó di o bẹ́ẹ̀ mú sọ fún ẹ jẹ́ wá tó wá sọ fún ẹ o. èmi gan dúró díẹ̀ ojú àpò ojú ìjàlájà ẹ̀ dáadáa lórí fóònù mi ọ̀gá adé mo ní kó tẹ pọ́ọ̀sì ọ̀dẹ orí bóyá ń gbọ̀n wọ́dẹ̀ lọ́lọ́pàá ni ẹ àti. àṣẹ gbogbo bí èmi ṣe sọ wípé ìkànnì wa wà tí ó jẹ́ àmọ̀kò ṣe bí ẹ̀dá kò sí nǹkan tó jọ o àwọn ọmọ ìfúnra wọn ní ogun Dámilọ́lá Ọmọró ni mo bá sọ̀rọ̀ sí i. èmi lè dé bàbá mi lè dá mi. so ó túmọ̀ sí wípé inú afẹ́fẹ́ ni wọ́n wà tí wọ́n ti ń gbọ́ ogun nǹkan tá à ń sọ kódà ọ̀rọ̀ tí mo sọ last nísìn òun ló sọ fún mi lórí fóònù ok ó ti yé mi wọ́n ní bá ṣe gbọ́n lé ọkọ̀ bẹ́ẹ̀ náà la ṣe gbọ́n lé àlè
màá fi yé wọn wípé ọmọ ọ̀dọ̀ àgbà lèmi náà láti sinmi lọ gbogbo méjì táwọn máa ṣe lórí wọn a ò ní máa jókòó sọ́ba yẹn a ò ní sọ sínú afẹ́fẹ́ a máa kọ́ sínú ìwé fúnra wa pé nǹkan tá a bá fẹ́ sọ máa kọ́ sí ìwé wa máa fún mi ìyá fún wa fún mi ìyá máa ṣe nìyẹn láti sinmi lọ. ọ̀gá ẹ̀ tí wàá gbọ́ kì í ṣe pé ká kọ́ lọ́wọ́ lásán nìkan a tún lè máa test ara wa. ìyẹn náà tó dáa ìyẹn náà dáa ẹ má wọlé yẹn lọ prepare ara yín next meeting wa a sọ fún yín later. ẹ bá yẹ kó bá yín lójijì pé máa jẹ́ nìyẹn kó bá yín lójijì ẹ̀yin tèmi mo rí pé ó bá yín lójijì mo pa tape tẹ̀ fi ṣe fàájì yẹn àbí ó yá operation tẹ̀ lọ láyé last time mi ì rí kí wọ́n fún mi lẹ́sìn náà mi ì rí kankan mi ì rómi ara mi rẹ̀ jẹ́ kí ló ń ṣẹlẹ̀. Dámilọ́lá bó ṣe ń lọ operation ta lọ last time yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni pé báyé débẹ̀ báyìí àwọn pípù yẹn wọ́n kàn ló ń pa àwọn security ní oníkálukú wọn kàn ń wọlé àwa wo pé kọ́ máa káwọn ìjọba lọ ká mọ́ bí àwa ṣe kí ni akáwà kà sí ọ̀nì control level oníkálukú ya dànù ni a lè dúró wo tán sísìn fíìmù a ya dànù ni. Dámilọ́lá ká má ṣe àfọ̀rọ̀ gùn àmú kankan bọ̀. ẹ sá dànù. bẹ́ẹ̀ni. ẹ ò máma èmi kan yẹ kó máa pè lórí yọmí ṣẹ́jà ta ṣe gbogbo operation yẹn tán ṣá lóòótọ́ àyí kankan mú pọ̀ o táwọn kìíní burúkú tó ń pè láwọn fìgìláńtì yẹn ṣàtọ́nà kó omi kìíní yẹn jáde à mo já tán ni o ẹ bá gbọ́ sáré kábàkàbà mo kálẹ̀ bàjẹ́ ẹ̀gbọ́n wa wo kìíní kan bí wàá torí pẹ̀ fà á lọ síta ni. ó dàbí bí a torí Dámilọ́lá ò tẹ̀lé wa lọ. orí yóò lè ní yọ ẹ gbá bẹ́ẹ̀ kò ní yọ ẹ. sílà. bọ́ báwo ló ṣe ń lọ. sọ̀rọ̀ náà. ẹ wo ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ torí pé ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí àlèkámọ́ owó tá a wà yìí àdàkẹ́jẹ́ ká jẹ́wọ́ ẹ jẹ́ ká sọ̀rẹ́ńdà ṣọlọ́ọ̀rì burúkú ni wọ́n ni ó lè ṣẹ́jú sí mi ó fẹ́ kókó pààyè mi àti ẹni mi ò fọ́ ní burúkú o ọjọ́ mélòó mọ̀ tí màá lò láàyè bóyá ọ̀rọ̀ àsọgbẹ̀yìn rẹ̀ ká má sọgbẹ̀yìn ló ṣì èrè ni mi ò fẹ́ o ẹwẹ́ àdàkẹ́jẹ́ ká jẹ́wọ́ torí operation ta lọ yẹn ó wà successful tí gbogbo wa dẹ̀ mọ̀ gbogbo nǹkan tá a dẹ̀ ń bò yìí má má ti mọ̀ o. ìgbọ́nà níbo ni ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí lọ gan-an látàyé tí aláyé ti dáyé ọkùnrin la mọ̀ tó máa ń ja olè. kí ni ká ti wá sọ nípa àwọn ọmọ obìnrin fẹ́ fún ọ̀nà wá bẹ̀rẹ̀ sí í jalè káàkiri these days. ìyá mi lẹ́nu ti bára ọmọ náà ètò dàgbà jù lọ ní 25 years. chief ṣẹ́rí mo fẹ́ ká tún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bíbélì sọ gbólóhùn kan tó máa ń múnú mi dùn. báwo ló ṣe sọ. ó ní nínú ipòkípò tí ẹ̀dá bá wà ká máa dúpẹ́. ṣé bẹ́ẹ̀ yẹn la bá tẹ jókòó gorgeously ádìlẹ̀ lómi máa fi mọ̀ pé irú nǹkan báyẹn ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n ṣé wọ́n kó nǹkan lọ púpọ̀ ṣá. wọn kó nǹkan kẹ wàláì gold tí mo kó bọ̀ láti London gold tèmi tìyàwó mi wọ́n kó gbogbo ẹ̀ mọ́ 300,000 wọ́n kó nù wardrobe ìyàwó mi. wọ́n kó gold wọ́n kó owó. bí mo yẹ sọ lẹ́ẹ̀kan yẹn ká máa dúpẹ́ Ọlọ́run ti fi òfò yẹn ó ti fi ra ẹ̀mí ṣé báyìí la tún bá jẹ jókòó gorgeously tó báyìí wọ́n ti pa olódì yín kọ́. kò máa sí bọ́lá òun ṣe máa ṣe nǹkan tí ò ní fàlẹ́ ọpẹ́ sílẹ̀ ṣe ti rí pé ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí èyẹ wo owó tẹ sọ pé tọ́jú yẹn tọ́lọ́run ò dẹ̀ jẹ́ kó ju wọn lọ síbẹ̀ láti gbowó yẹn lọ́wọ́. tí Ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe láti rí. àmì ṣùgbọ́n gbogbo tẹ́lẹ̀ kan wà rí tó dùn mí jù nínú ọ̀rọ̀ yẹn ni wípé ìdùnnà kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa yìí náà
ó wá dàbí ẹni pé ká sọ pé àní ọlọ́pàá rárá ẹ̀yin náà ẹ wúrọ àwọn tẹsán pé wá rọọbì yẹn tó lè fi wà successfully ká má tẹ̀lé rẹ́nìkan tó máa sọ pé ó tiẹ̀ tó ń bẹ̀ yẹn obìnrin lásán tó wá ní wọn o ṣé nǹkan tó bá àwọn ọlọ́pàá yẹn jẹ́ ni wípé tí ó bá ń rọ̀bì lọ́wọ́ wa tẹ bá pè wọ́n pé ẹ lóò kíní kan fún ọ ní wá o ó dìgbà táwọn olè yẹn bá lọ tán kẹtọ ní wọn kọ́ tó máa ṣe fún òun ká ṣàtì ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò dẹ̀ tún fi ẹ̀mí yín lé wọn lọ́wọ́ ẹ̀ mọ̀ pé yẹn tọpẹ́ jù. ẹ̀kọ́ tó nìkan fẹ́ sí mi pé ṣe rí màmá èmi fúnra mi lórí ẹsẹ̀ bí mo ṣe wà yìí mo ti gbà láti kó gbogbo ẹ̀wà tó bá ti di ọ̀túnla ṣé mo pé bàtà ẹ̀ ń pín ṣíà ẹ̀ ẹ̀yin méjèèjì lọ́rùn ojú mi olórí burúkú ẹ lọ́ ṣe bí ọmọ ìjọba ẹ̀rí ẹ ti gbàgbé pé téèyàn bá bomi sínú náà tó máa dà wálẹ̀ gàràgà ni ó ti dà wálẹ̀ sọ́dọ̀ wà dẹ́dẹ́ káwa náà dà padà síbi tó yẹ kó wà gangan kó wà bẹ́ẹ̀ gangan ni ṣé pé méjèèjì lọ́rùn ojú wèrè tẹ́ lọ́ fẹ́ mi kékeré ẹ jẹ́ ká dà padà lábẹ́ alága àti gbogbo ilé kọ́mítì mi ti là ń ṣe lọ́wọ́ yìí láti ọ̀la lọ ṣe rí ẹ̀yin méjèèjì tí bá ṣe ń drop tèmi ẹ̀yin náà máa drop sí ní fàkásí torí tí dábìlì ọmọ orúkọ bá lọ bínú ẹni tó bá lọ bínú tó lọ fara ya kò ní dá o kò ní dá o ìdẹ̀fẹ́ wà láò ìfẹ́ wà láò ẹjọ́ dábìlì ọlọ́kọ̀ ti fara ya ó ti fara kí jálàyà yín èmi tí mo lọ sílé onílé tí mo lọ kó wọn lẹ́rù òun lè yẹ ọmọ tẹ́mi tírẹ̀nì wa lọ ń jalè lábẹ́ mi ìyálàyà yín wọn àbí ìyá tèrè ó yá ẹ jẹ́ kí n máa mọ̀ bó ṣe ń lọ. Mahmood Dámilọ́lá ọmọró ọwọ́ méjì fẹ́yàn kan torí èmi kan ti mọ̀ yìí pé àṣírí ti tú àfikẹ́yà jèbúrẹ́ o nǹkan tó ṣẹlẹ̀ ni pé operation tá a lọ yẹn lóòótọ́ ó wà successful ó dẹ̀ báńkì gan ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní 100,000 ló kẹ́ mi èmi dẹ̀ ti fi fowó ṣe kí mo ti fowó gbọ́ bùkátà gẹ́gẹ́ ṣe mọ̀ pé ya bùkátà lè mi nǹkan tó wá ṣẹlẹ̀ ń sìn ni pé bóyá tá a bá lọ sí operation bóyá kíní kejì kẹta tẹ bá rí pé owó mi máa kà kẹ́ ṣe kíni kẹfì ọ̀rẹ́ kẹfì ó yẹ kẹfì dí operation tá a lọ ṣe kẹfì ó mi dí. ẹ ò máa ma lóòótọ́ 50,000 lọ fún mi pẹ̀lú gold sọ̀rọ̀ ọ̀tún làbá yẹn sọ yẹn. kó ṣí lọ́jà lọ lórí burúkú ni ẹ ni rígì tẹ́mi àti ẹ̀jà sí nǹkan kí ló tó sọ yẹn mọ́rọ̀ sí ṣọfẹ́ ọ̀fẹ́ jẹ́ yẹn náà. wà á olórí burúkú ni ẹ̀ ṣókè ti sápò yóò gbọ́ kí ni jewelry kí ni gold. ẹ̀wẹ̀ fariwo lẹ́jà rẹ̀ jẹ́ kíkà ẹ jọ sórí wọn bùkátà yẹn ló máa pa ẹ. bùkátà yẹn ló máa rẹ́ lọ sọ́run ẹ kọ́ sọ fún gbogbo yín o àti wọn tó wo bí mo mú kí n sọ fún ẹ mo fọ́ ní 24 hours gbogbo yín pápátá mo fẹ́ kẹ́ ẹ kí ni kẹ́ bá mi drop everything dẹ́ gbà bí kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ha ìwọ sẹ́là ìwọ ọdẹ kọ́kọ́ máa di mi ó gbẹ́ ìrẹ́ bọ́ jẹ́ wọ́n jẹ́ wá sọ fún ẹ ó fún ní 24 hours kó pàdé máa tó kú ẹ bí wọ́n ẹ bẹ̀ wọ́n ló máa jìyà gbogbo wọn ayé kó ti fẹ́ fògùn wẹ̀. kíákíá pàṣẹ fún wọn sọ fún ọdẹ kọ́ mọ̀ mo fẹ́ rí gbogbo ẹ kíákíá. ẹ wá mi ò ẹ lọ kó wálé ní olórí burúkú rẹ. kó má kí ìrọwọ́ ìwádìí kọ́lọ́ ní bùkátà stella kẹta gbọ́rọ̀ sórí bí mo ṣe wà mí ìtẹ̀lé ní kẹ́sọ̀ kò wá mo ti sọ fún yín o next operation bóyá bíi mẹ́ta kan àwọn owó kò lẹ̀ ẹ má ṣe yẹn wá o. ọmọ náà sì kéré wẹ́rẹ́ ọmọ náà yìí kéré ọmọ náà yìí mú ọ̀dọ́ ọmọ náà yìí burúkú àpárẹ̀ dájú. Dámi ọmọ mi tí mo train tó dàgbà sí mi lọ́wọ́ ló pè é lọ́mọ oróǹgbòrò yẹ kí n jẹ́ kó yí ẹ Dámi ó gbọ́dọ̀ lọ o n gbọ́dọ̀ wá sọ́sọ́ sá yẹ mo láìtì ẹ̀ Dámi má dúró bá mi bẹ̀ lákọ̀ skido o tí ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ Dámi lásán Dámi wow ọmọ ẹ ti jójú ayé o láti ṣe kí ni a gbọ́dọ̀ yí mọ́ ẹrẹ ni kọ́kọ́ èmi máa mú máa dù máa kún wẹ́lẹ́wẹ́lẹ́ babaláwo tó ṣoògùn fún màá tún kírísítẹ màá tún yìn màá tún Dámi ọmọ mi tó ṣe ọlọ́wọ́ ọba a gbọ́dọ̀ mọ̀ ọ̀dẹ. kọkùnrin tàtọ̀ kóbìnrin tàtọ̀ rìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. wàláhì skido kò ń ṣe irú ẹ̀ àbí Dámi kọ èmi ṣàárọ̀ lábẹ́tẹ̀ mi tí n bá débi Dámi ni tá a bá dọ̀hún Dámi ni ó wá wí tó ń lóhùn Dámi ọmọ owó kò ń ṣe irú ẹ̀ ẹni wí àtàbá ń dé àti báwẹ̀ tá a bá débi àbọ̀wẹ̀ ló ń dùn mí ó mọ tó máa ṣẹlẹ̀ aláàtúbọ̀ abọ́ ìṣòkò a ní mítìn alẹ́ straight lórí ẹ̀ náà ni bójá lẹ̀ la máa yí tiẹ̀ ó pè mí bójá rọ̀ la gbogbo wọn tí mo fẹ́ ká ṣe within 24 hours. Yes. Dámi must be mad. He must be mad. Oda skido kó lọ bí mo sọ tó máa ṣẹlẹ̀ you waka waka I waka waka no wahala. Chill. Dámi lọ́la.
iṣẹ́ ti bọ́ báyìí ó ti bọ́ pátápátá gbogbo nǹkan tó kù kí iṣẹ́ gbọ́ sí kò ju ọjọ́ méjì lọ. iṣẹ́ ọ̀wà ní bọ́ lọ́wọ́ ẹ̀ kí ló dé gàtọ́ ń bá yàn jà ní. tó bá jẹ́ pé ó ń bá mi jà ọ̀tọ̀ ni ẹ̀ o commissioner of police ọ̀gá wa pátápátá òun ló pè mí lórí aago wípé olórí burúkú ọmọ kékeré kan tó ń dìsọ gbogbo ìlú tó ń dìsọ gbogbo ayé wípé tí a ò bá ti rí mú láàrin òní sí ọjọ́ méjì ó ní kí n gbàgbé nípa iṣẹ́ yẹn. ọ̀rọ̀ ayé mi tẹ́ bá rí ọmọ òun obìnrin ni o bàbá tí ọwọ́ mi bá fi lè bá idiot èyí tí wọ́n fi sọ pé wọ́n fẹ́ lé mi níbi iṣẹ́ yẹn níṣẹ́ náà tún máa promote mi ẹ má wọrí yẹn náà rí nǹkan tí màá ṣe fẹ́yìn náà. ó sì ti dé gbẹ̀gà ọgbọ́dọ̀ ní gbẹ̀gà nítorí ìró kan la gbọ́ta rè lórí haúsá ìró bí àbàtà la gbọ́ta ro kìtì ẹ̀fọ́ ìró ìdúkù la gbọ́ta rè lórí òyìnbó wọn gbúrò rẹ sówó. ẹ̀ńtọ́ bá ní òkú yóò síwájú rẹ kú ni omi ìwọ́n lára ẹ̀dẹ iyì ò ní wọ́n lára rẹ ewé ìwọ́n lára igi iyì ò ní wọ́n lára rẹ wọn ò ní gorí lákàlá wọn ò ní gorí kàkánà àbàtà ní ògòrí àtúntò látàrí bí olùbátìkìtì mẹ́sì lérù ẹtí ọmọ mi yóò máa jó àtòfò àdàrùn ọmọ ẹgbẹ́ náà. Tọrọ fún Sátánì jọ̀wọ́ ronú ọmọ rántí ọmọ má gbàgbé ẹlẹ́dàá rẹ ó ń pè ọ́ mi kanlẹ̀kùn ọkàn rẹ ọmọ rántí ọ́ má jẹ́ kí Sátánì má tẹ̀ ọ́. Dámilọ́lá ọmọ oró ọjọ́ èmi ládùúgbò mi nínú ilé mi ẹ̀yin kò bọ̀ wẹ́wà bá mi ìyá aláya yìí kò tó bẹ́ẹ̀ afẹ́fẹ́ alọ́kọ́nà ògùn tó yá alẹ́. afẹ́fẹ́ ẹni bí o tó ti gbọ́. wo mọ̀ pé babaláwo tó ṣoògùn àfẹ́ rìfàyàn náà ni ó ṣe tààrí náà kó fà díẹ̀. kò ju bí ṣẹ́rí ká sọ pé ẹ bàbá kẹ́nà tálí. dámìnù ọmọ mi pàtàkì nù nígbà tí mo rò tán ni mo wá sọ di Dámilọ́lá ọmọ oró. bàbá ọmọ tí ní dábì sọ̀rọ̀ yìí ni kàtà ṣe mí ẹ̀yin kọ́kọ́ lẹ ṣe mí ẹ̀yin lẹ sọ fún mi wípé ẹ̀ pọ̀ mí sẹ́yìn àṣírọ́ lẹ pa ẹ̀yin lẹ tún bí ẹni tó máa já mi bọ́ lẹ́yìn yín ẹ̀yin lẹ tún fún yín ọ̀rẹ́ tó fi dọ̀ mí káàkiri gbòòrò ẹ̀yin lẹ kó lè kó wájà ẹ̀yin lẹ tún polóko pé kó wà mú. eléyìí ṣe ìṣòlè ẹgbẹ́ ẹ̀yìn rán malẹ̀ ẹgbọ́lẹ̀ kì í ṣòlè. ẹ bá ṣe fi fún mi jáde ìgbẹ́kẹ̀lé èèyàn asọ́mà ni o. ń bọ́ dámì ń gbólè ni o àlẹ́ yìí ìṣòlè ìyá lọ́jẹ́ ìyá rí ti pọ̀ jù sórí olórí ibú ìfẹ́ràn olórí ire ńlọrọ̀ ọmọ yìí. nígbà tó wádọ̀ mi gbogbo ń tọ́ sọ fún mi ó ní pé wọ́n bẹ̀rẹ̀ sí lù ú kọ́dà ó ní wọ́n sàn ládàá wò n ò rí o ṣùgbọ́n ṣe mọ̀ pé ìta bá fọn fún fèrè ni fèrè gbé jáde. bàbá ẹ̀yin ni ẹ fún Dámilọ́lá ní agbára tó fi ń jalè tó ń dà lóru tó bẹ̀rẹ̀ sí ní fi disturb ayé tẹ́lẹ̀. ìyá ṣe báyìí tó bá ṣe kó lè ní ọmọ mi àmọ́ tí ì bá sì ṣolè tó bá ṣe pé ìwọ ló ń purọ́ mọ́ ìtọ́jú rí ó rí. bàbá ìkẹlẹ ní asán ẹ wọlé ṣe tíátà fún mi wọ́n bá pa. èèyàn tó ṣe fún afúyẹ gẹ́gẹ́ fèrà náà ni ó di fọ́ọ̀nù ọgbà fẹ́ kúrọ̀ sọ ti ń gbọ́ tó bá ṣe pé òótọ́ ní fi ń jalè àjẹ́ pé ìtọ́wọ́ mi ò tó wọn ó fi gọ̀gọ̀ fánù ó ti fi gọ̀gọ̀ bọ́lé agbọ́nù ọ̀dára rẹ̀ lẹ́bi nù àjẹ́ pé ọ̀wọ́ tẹ̀nù torí n tó purọ́ fún mi ni pé wọ́n yàn ń jẹ ni agbára rẹ̀ rí. bàbá báwo lè lè ṣe fẹ́ ṣiṣẹ́. táwọn máa ń gbọ́ Dámilọ́lá òró ń bọ̀ o Dámilọ́lá òró ni gbé kí ẹ ṣe. kò bá tiẹ̀. mo wá ẹ̀mí rẹ̀. ó ti rí. yẹ wọn á tún fi kẹ́nẹ́ kan yí ọ ẹni tí wọ́n bá fẹ́ rí inú o lè rí béèyàn bá wá wọ̀
kódà kò dúró báyìí téèyàn bá fẹ́ rí ọ kò ní lè rí ọ ṣùgbọ́n wàá jẹ́ kó máa yí ọ wípé látòní rẹ lọ ọ gbọ́dọ̀ fẹnu kan ìgbín mọ́. má jẹ̀gbín wọn. kódà ọ gbọ́dọ̀ jẹ́ kí omi rìn ọkàn ọ̀la tó bá ti lè kàn ọ́ là omi tán lẹ́yìn ìjà rẹ̀ àbọ̀. ó yẹ mu. mú. ọ̀ka fún o. Sọ̀kẹ́ gbọ́, sábà wí ó kẹgbà, sábà ń sọ òkè gbọ́, sábà wí ó kẹgbà, sọ̀kẹ́ gbọ́, kí ló wà sábà wí ó kẹgbà, sábà ń sọ òkè gbọ́, sábà wí ó kẹgbà, káàlù wọlé fún ní kì í ṣàná, kó má fi sábà ń sọ̀kẹ́ gbọ́, sábà wí ó kẹgbà. Sábà ń sọ òkè gbọ́, sábà ń wí òkè gbà, sábà ń sọ òkè gbọ́, kí ló wà sábà ń wí òkè gbà, sábà ń sọ òkè gbọ́, sábà ń wí òkè gbà, láàlú wọlé fún ọ ní igi ìṣáná, kó má fi sábà ń sọ òkè gbọ́, sábà ń wí òkè gbà, sábà ń sọ òkè gbọ́, sábà ń wí òkè gbà. Bàbá Dámì, ṣé gbẹ́nu lẹ́yìn lẹ́wà tí mò ń pẹ́ ńlẹ́ bẹ́ẹ̀ ń ìkúnlẹ̀ abiyamọ o lẹ́nìí ojú mi rí nǹkan. Dámì iye mi ò mọ̀ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn. Kódà ní police station lẹ́nìí mo rí Dámì pẹ̀lú ìbọn mẹ́ta pẹ̀lú àwọn ẹgbẹ́ tán lélẹ̀ bí ẹja sandini. Lọ́lọ́pàá mú wọn bó ṣe ń gbọ́ Dámì báyìí ní kẹ́sẹ́ ni Dámì bá ń kàbọ̀ òròbò bí ìgbà ọ̀bà má jẹ. ẹ bẹ̀rẹ̀ jọ ẹ máa tójú bọlé kiri sọ̀sọ̀kúsọ lẹ́nu Dámilọ́lá tèmi. Dámì ti yín ẹ̀mí ò mọ̀ pé irúṣẹ́ tó ń ṣe nìyẹn ẹ tẹ̀ ti báyé jẹ́ báyìí bàbá Dámì ẹni bí mo kọ́ tọ́ o ẹ̀yin ò tọ́ Dámì o ọlọ́mọ kọ́ máa yẹ pé mo fẹ́ rù yín má ti lù yín pamọ́ nù ilé ọlọ́run tẹ wà níjẹ́ ń fẹ́ rù yín lọ́kọ ẹlẹ́dàá tèmi ò ní jẹ́ ń fẹ́ yín lọ́kọ ẹ̀yin tẹ̀ ti báyé jẹ́ tẹ̀ ti bọ̀rùn jẹ́ yìí ẹ wò tẹ́ ẹ bá pẹ́jù nù ilé tẹ́ ẹ bá pẹ́jù ìbọn bọ̀ wọ́n ti ń kó bọn wọ́n ń bà kó ń bá yín lé wọ́n kàn pa yín bẹ́ẹ̀ nípa ẹran ẹlẹ́yà ni ẹ̀yìn ẹlẹ́yà gbà yóò ṣorí jẹ̀fújẹ ibi ẹ̀ bá yí ọmọ yín jẹ́dé náà nìyẹn ẹni bá ti ń bá yí ọmọ ẹ̀jẹ̀ ojú yín máa rí náà lójú rí. Ṣé ò tún gbọ́ tọlọ́run? Ẹ̀ẹ́dẹ̀ ikú ń bẹ lóde. Ikú máa ń bẹ lóde òǹkólówó. Ẹ̀yà dákun ẹ̀gbọ́rọ̀ mi. Ẹ̀yà gbọ́ tẹ̀bí òun bá. Wọ́n lé mi kúrò school ni. wọ́n lé ọ kúrò school. kì í ṣe pé ẹ ti ṣe tán. àìsí jáde. kí ló ṣe. ṣe lọ ṣèpàdé lé mi lórí wọ́n ní kí n kúrò school fún àwọn. tíṣà àti ipò bẹ̀rẹ̀ tọ̀. wọ́n ṣèpàdé lé ọ lórí kó o kúrò school. tí mo sanwó. ẹ wo wọn lọ bí mò ń lọ mọ́. ìṣó. kí ni ìbá ṣe kí lọmọ yìí ìbá ṣe lẹ́yìn ò fẹ́ jèrè ọmọ ni. mo bẹ́ẹ̀ ni gbọ́ mi àti kékeré mo ti ń jèrè ọmọ yìí mo náwó lórí rẹ̀ ni ọ̀sẹ̀ tó kọjá mo sì wá sanwó iléèwé mo sọ fún yín ẹ gbà á ẹ fún mi ní rìsíìtì ẹ ní kí n máa mú lọ ẹ ní kó kúrò níléèwé ńgbà náà. bẹ́ẹ̀ sà ẹ try kẹ́ listen sí mi ṣé rí ọmọ yìí nípa fún ìwà ilé gan èmi ò kí n fi bẹ́ẹ̀ dúró ní school àlàyé tí wọ́n ṣe fún mi òun ni mo gbọ́ tẹnu tí ọmọ yín mo dẹ̀ tún gbọ́ tàwọn teachers mi mo rí i pé in fact wàhálà ọmọ yìí pọ̀ ní wàhálà ẹ̀ pọ̀ class teacher yìí. Emily class teacher ó ní ìdíkẹ́ fọwọ́ líle mú ọmọ yìí. kí n fi ọwọ́ líle mú. bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ líle mú wọ́n débi tó wà yìí. wọ́n pọ́n kásikẹ́ẹ̀tì mi sókè. ọ kásikẹ́ẹ̀tì rẹ sókè ṣéyìn ní bàbàrà mo béèrè ṣéyìn ní bàbàrà ẹ wo mi. Dámì kọjá sí kíláàsì rẹ kọjá sí kíláàsì kọ ọmọ lọ kàwé wọn bá bí yín dá ẹ lé.
1,000 lè nínú àfẹ́rà kan jẹ. Kí ló fẹ́ rà? Àfẹ́rà kan. Ẹgbẹ̀rún mẹ́rin. Ọmọ kékeré ò máa ṣe fojú dé. Dànù. Oúnjẹ ọmọ ni àjẹpẹ́. Dámi lọ́lọ́ moro. Bàbá. Ok. Àbí ṣé àwọn ni bàbá ẹ tí o sọ? Irọ́ o, bàbá mi kọ́ lélẹ̀. Àmọ́ ṣe mí láàánú pé bàbá mi ti ṣaláìsí. Báwo ni o bá ṣe dùn tó? Tó bá gbé bàbá mi wà láyé. Àmọ̀ràn mi sí gbogbo ẹ̀yin òbí. Mo fẹ́ kẹ́ fi tèmi Dámi lọ́lọ́ moro. Kẹ́ fi ṣe àríkọ́gbọ́n. Gbogbo ẹ̀yin òbí ẹ̀yà bí a máa yé. Ẹ jọ̀ọ́ tẹ́ bá rí ẹnikẹ́ni tí ọmọ ẹ bá mú kan délé nínú yín tó bá ti jẹ́ pé kì í ṣe kó títí ẹ jẹ́ bá mi ṣe ìwádìí sí kẹ́ wò bóyá òótọ́ ni àbí irọ́. Dámi ọ ṣe oúnjẹ ọmọkùnrin kò lè lọ òtún rọ tí wàá ò ní o fẹ́ kí n fi túgẹ̀ o tún fẹ́ kí n ṣàdúrà fún ọ. Kò tí kan síbẹ̀ o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ. Screen touch ni èyí tí mo gbà 25,000 naira. 25,000. Bẹ́ẹ̀ 25,000. 25,000. Ilé mi fẹ́ rí lọ́wọ́ yín ẹ má lò ó ní. Kí n má lò mọ́? Èyí tí kí n má lò lò. Oúnjẹ ọmọ àjẹdálẹ́ o. Ẹ wá ṣàdúrà fún mi kí n máa rí ṣe. Wà á rí ṣe pápọ̀. Ẹ kó kúkú o. Wà á dàgbà. Olú ò ní tiẹ̀. Olú ò ní kún kékeré. Ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́. Ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀. Ọmọ ò ní kú lọ́wọ́ oníkọlà. Tó bá yẹ pé nígbà tí mò ń mú nǹkan wálé ni bàbá mi sọ fún mi pé nǹkan tí mò ń ṣe yóò dáa. Ó ṣeé ṣe kí n má wà ní ipò tí mo dé yìí. Ọ̀gá ọlọ́pàá. Wo gbogbo ẹjọ́ yẹn ti tó o ti gbọ́
àwa kọ́ ni a máa bẹ́ẹ̀ sọ yẹn tó bá ń wù ẹ́ kí èèyàn gbọ́ báyọ̀ kan máa gbọ́ kí ni títí wa pẹ̀lú yẹn now ọlọ́run yọ yín bàbá wípé fúnra rẹ̀ ó ti sọ nǹkan tó pọ̀ nípa yín wípé ẹ mọ̀ nípa ẹ mọṣẹ́ tó ń ṣe now ó yá kí ló ní ó pa yín pọ̀ bóyá kó sọ lójú àwọn èèyàn tó wà mí. ọ̀gá ọlọ́pàá láti kékeré mi ni mo ti dolè. ìkọjá táwọn ilé kan wà àròtọ́ tó tóbi títí báyìí. ọdún àjẹ wọn kéré náà wọn máa ń gbà. ọ̀gá má sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà yẹn lásán ká dáa ju ọmọ sáà. bẹ́ẹ̀ni ẹ sàn kí ló mọ̀. òkè wọn sì hàn. ọ̀gá mu wá. ọ̀rọ̀ gbádùn jẹ́ nìyẹn ọmọ oró. kí orúkọ Dami àbí fẹ́ gbéṣẹ́ kan fún yín sọ́mọ kó tó máa ṣẹlẹ̀ má gbé báàgì fún ẹ bò dúró mò ń bọ̀ wá tó máa lọ ní dúró mò ń bọ̀. olórí wọ́ọ̀dù àìsábà. Angel. Àbá o. Angel. O jẹ́. Ọmọ tó ga tó sì kanlẹ̀. O jẹ́. Ọ̀rọ̀ bọ mi ọ̀rọ̀ bọ. Bàbá ẹ fẹ́ máa fọmọ yín pa ni. Ṣé kí wọ́n máa pẹ̀ ńlẹ̀ pàgbà ẹ̀? Bàbá tẹ̀pá náà ni ẹ rí mi bí. Tẹ̀pá gbogbo èèyàn mọ́ mi síjà rẹ̀. Gbé súnmọ́. Angel. Dàmí súnmáyé. Báwo dẹ̀ ní iṣẹ́ kí mo rán ẹ? Ọ̀gá òun náà nìyẹn ọmọ yẹn nìyẹn tó ṣe rí jákólé nìyẹn bàbá ọmọ ilé ń gbéṣẹ́ gan-an. Ṣé bá ṣe ọpẹ́lọpẹ́ lọ́jọ́ yẹn bàbá ẹ wò. Wàláì bàbá ọmọ ẹ ló yọ wálẹ̀ ní gbogbo ìṣòro ta níjọ́ yẹn o. Bàbá ẹ má yẹ owó tíntín ni bó ṣe rí nìyẹn bàbá tíntín. Ó ní. Bàbá sẹ́ẹ̀ mo fi búra fún yín ṣọ̀gbọ́n àtògùn gbọ̀. Lókùn báyìí. Kí lórúkọ ẹ? Dámilọ́lá. Dámilọ́lá. Primary kí ló wà? Primary 4. Primary 4. Wo mo dúpẹ́ oore tó o ṣe mí ẹni tá a bá ṣe lórí tó o dúpẹ́ o fẹ́ ta lórí kékeré kan ọgbọ́n gbà àwọn dámì èló ni. 5,000. 5,000 ṣòro wẹ̀ àjẹmọ́nù tiẹ̀ ni ó gbọ́ àjẹmọ́nù tiẹ̀ ni ó kù ní mọ́ ń bọ̀ gba fóònù torí fóònù sim ti wà nú ẹ anytime tó bá ti pẹ́ kó píkẹ̀ tó gbọ́ gbà then kó wá gbọ́ o má jẹ́ kí dáàdi àti mọ́mí ẹ kó mọ̀ pé fóònù wà lọ́wọ́ ẹ o. ẹ fi yẹn lẹ̀ fún yín. kó lè jẹ́rìí mi ojú mọ́ kó lè jẹ́ mi mo bí ọmọ ẹ báyìí inú mi bá ti gun pa bàjẹ́ ẹ wo ẹ gbọ́ ṣe ìyá gbọ́ kọ́ ọ̀gbọ́dọ̀ tá lọ́mọ yìí o téèyàn kan bá fìyà jẹ ọmọ yìí èmi náà fìyà jẹ o
Dami ṣo nífẹ̀ẹ́ sí àgbo wa táwa yìí. ó lè bá máa ṣe. wọlékè. ok bàbá. àmùsùlẹ̀. bàbá àgbàlagbà. Dami olùgbà pẹ̀lẹ́ mútọ. thank you pẹ̀lẹ́ Ọlọ́run. wẹ́ a ti rí gbogbo yẹn ẹ mú jọ má bínú bàbá tí wọ́n dúró yìí táwọn náà ni wọ́n fún ẹ lágbára tí òfin di àfẹ́rí jẹ́ pé tá a bá ti ń ṣe mítìn lórí ọ̀rọ̀ yín gbogbo tá a máa ń sọ yẹn pápápá kò ní tẹ́tù fún wa gbọ́ táwọn náà ni. ọ̀gá ọlọ́pàá etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ blessed kí ló tó yẹ sọ fún wọn pàjọ wà nídìí iṣẹ́ yìí ẹ má ṣẹ́jú sí mi o ọ̀rọ̀ ti dé gbangba o ẹ jọ̀ọ́ ẹ jẹ́wọ́ fún wọn. mo mọ̀ ẹ́ rí ni Dami mo mọ̀ ẹ́ rí mo mọ̀ ẹ́ rí. ọ̀gá ẹ wò bá ṣe mú Dámilọ́lá ọmọró èmi àti Sergeant blessed ni o. ẹ jẹ́ kí n gbọ́dọ̀ jáde ẹ gbọ́ ọ̀kan tó yẹ sọ ó ní wípé kí ó sọ̀rọ̀ wípé kó má ṣẹ́jú sóhun blessed ń gbọ́. kí ló jẹ́ ẹ sọ̀rọ̀ náà. sọ òótọ́ mi ò mọ̀ rí. ọ̀dà tàtí wèrè ló bóyin làkọ̀sìmọ̀gbà ló bílẹ̀ abiyamọ ò ní gbẹ́kún ọmọ rẹ̀ ọmọ tàtí wèrè bàbá pòkún kókó alàyè ní dáhùn ọ̀gá gbàsó níyìn ọ̀gá gbàsó lóhùn ọ̀gá gbàsó alára parabora gbogbo ohun tó wà nù rẹ̀ máa tú jáde. ọ̀gá Dami ló fún mi ní fóònù kan pé tí n bá ti lè dá ẹ nọ́mbà yẹn gbogbo nǹkan tí a bá sọ ló máa gbọ́. ok so fóònù ni o máa ń tàn ẹ̀wòrán so ara yín kọ̀ǹda tó àánú rẹ̀ sí wa rè ẹ wojú ayé bàbá. ẹ má bínú ọ̀tá ń bẹ láàrin ọ̀rẹ́ ń bẹ láàrin ọ̀tá àtọ̀tá àtọ̀rẹ́ ní jọrìn tá àmẹ́ni tí ń ṣe ni ìwọ máa ṣe bí irinwó bá ń fẹ́ ni irinwó máa gan ni àṣẹdọ̀wọ́ yìí. kò sí problem bọ́ aṣọ rẹ̀. báńkà rọ́bà wọlé ayé àsín àwọn òde ọ̀run olùkẹ́rẹ̀ àwọ̀ àwọn àjẹ. torí pé láti sìn lọ wọ́n fún rẹ gbọ́dọ̀ mọ̀ pé o ti di ọ̀daràn ọ̀yà kọjá. so ìwọ ni ò jẹ́ kí gbogbo wàhálà àwa ọlọ́pàá kó yọ ìwọ ni ò jẹ́ kí àágùn tá à ń là tí ò jẹ́ kó hàn sí ará ìlú ẹ̀yin yìí ni ẹ máa ń jẹ́ kí wọ́n fu àwọn ọlọ́pàá kan máa sọ̀rọ̀ burúkú sí wa pé àbíṣẹ́ àbíṣẹ́ kò sí problem tó bá di ní àárọ̀ la àtòun àti Dámilọ́lá àtàwọn ará ẹ̀ ẹ bẹ́ẹ̀ sọ pé ẹ kó wọn lọ sí court. Yes sir. wọ́n ní kì í ṣàná kó má fi gbà tá a bá ń sọ kẹ́gbọ́ tá a bá wí ó kẹ́gbà tá a bá ń sọ kẹ́gbọ́ tá a bá wí ó kẹ́gbà tá a bá ń sọ kẹ́gbọ́ tá a bá wí ó kẹ́gbà tá a bá ń sọ kẹ́gbọ́ tá a bá wí ó kẹ́gbà láàlú ọ̀lẹ̀ fún mi ní kì í ṣàná kó má fi gbà tá a bá ń sọ kẹ́gbọ́ tá a bá wí ó kẹ́gbà tá a bá ń sọ kẹ́gbọ́ tá a bá wí ó kẹ́gbà tá a bá ń sọ kẹ́gbọ́ tá a bá wí ó kẹ́gbà tá a bá ń sọ kẹ́gbọ́ tá a bá wí ó kẹ́gbà láàlú ọ̀lẹ̀ fún mi ní kì í ṣàná kó má fi ayé ó máa tán báyé ṣe ń lọ lènìyàn kúrò ìgbà ẹgbẹ̀rún onígbà ìgbà onígbà o gbogbo ìgbà ló nígbà pátá àsìkò rẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ níbìkan kó parí síbìkan ẹni tó lè ní dandan á tó kúrò á máa tó kúrò arúgbó ṣòní ìdánrí ìgbà lónìí arúgbó tẹ̀rí aṣọ pẹ́kẹ́rì ìgbà lónìí ohun tó máa tán tó máa tán tó máa tán ó máa tán kò ní báyé mi jẹ́ kò má báyé mi jẹ́ owó tá a máa ná tó máa tán tó máa tán kò má báyé mi jẹ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ilé tá a máa
òkìkí tá a máa ní